ayé mi o, ayé mi o, ayé mi o, ayé mi o, ẹ̀yin èèyàn mi. Ogun ti wọ̀lú. Ẹ̀yin èèyàn mi, ogun ti wọ̀lú, ogun ti dé, ogun ti kó wa lọ, ogun ti kó gbogbo ẹ̀ lọ. Ẹ jẹ́ kọ́kọ́ yí TV sílẹ̀ náà. Wọ́n ti gba Kalifonia lọ́wọ́ Lizzy, ilẹ̀ ìjọba nílẹ̀ Kalifonia o. Lizzy dẹ̀ ti kọ́lé sí i. Jésù, mo ṣáà sọ bẹ́ẹ̀ pé kọ́ńténàsì Lizzy, ṣé mo pé mo ṣì ṣe fídíò kan tó sọ pé kọ́ńténàsì Lizzy ó change lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bó ṣe máa ń hà fún pariwo ṣòṣì ṣe rádaràda. Ó gbé kọ́ńténàsì ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó wà calm, ó wà ṣẹ́kìnì. Èmi ti rò pé bí àtòrí Tadébímpé tó yọ ṣọ́ọ̀kì ń díẹ̀, Tadébímpé sọ pé òun lọ ni. Nǹkan tèmi tẹ̀ sì pé nìyẹn. Mi ò mọ̀ pé ìjọba òun fúnra rẹ̀ ló sọ ó ní Ọlọ́run tètè yọ ń pé òun tètè mọ̀ pé Kalifonia tó ti tà lọ rẹ́rẹ́rẹ́ fáwọn èèyàn wípé ilẹ̀ ìjọba ni, ìjọba ti gbalẹ̀ wọn. Ẹni tó bá wa rà ń bẹ̀ kò ní kábàámọ̀, kò ní kábàámọ̀ o, á ti kábàámọ̀. Ìwọ àti jíǹgbù ẹ̀yẹ ó yẹ kó pa ẹ̀yin méjèèjì. Wọ́n ti rà ń bẹ́ẹ̀ sí, wọ́n ti ṣe kí ni? Wọ́n ti kábàámọ̀ o. Wọ́n ti rà ń bẹ́ẹ̀ sí ẹ̀yin èèyàn mi. Àwọn tó ti lọ dáwó fún Lizzy fún Kalifonia, wọ́n mà ti kábàámọ̀ báyìí o. Mo sọ pé kí ló dé tí Lizzy calm tó gentle lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Torí ẹ̀ ló ṣe ń advertise Palm Wine Island, ilẹ̀ orí omi. Tó ń advertise yẹn kíkan pòun ti àṣẹ ẹ̀ ó ti jẹ gbèsè. Ogun rèé Ọlọ́run àdàbí o, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ tún ti lulẹ̀ o, ilẹ̀ Kalifonia tún ti lulẹ̀ o, ta la máa pè o. Lizzy ṣó ní lọ sòkú ìyá ẹ̀ torí mi tẹ̀ mọ́ bí tí mò ń sọ pé ojú òbò kọ́kọ́ pa làtínà kó ṣe ẹ̀yìn ìyá ẹ̀ dáadáa, kó gbàdúrà fún gbogbo ọmọ tó ti ṣépè fún, bóyá ọ̀rọ̀ ayé ẹ̀ bóyá ó máa lójú, ó máa ráyè because Jésù 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 jọ̀ọ́ gbàdúrà mi. Ayé ọmọ yìí má ti bàjẹ́ o, ayé ọmọ yìí má ti bàjẹ́ o. Kí la máa ṣe báyìí? Kí la máa ṣe báyìí ẹ̀yin yàn? Bó ṣe ń yà yín lẹ́nu ló ṣe ń yè mí náà lẹ́nu. Bó ṣe ń yà yín lẹ́nu ló mà ṣe ń yè mí náà lẹ́nu. Lizzy ti sọlẹ̀ Kalifonia nù. 100 years of advert. Àwọn èèyàn sọ pé kó pa rédíò yìí wípé àwọn èèyàn ralẹ̀. Òun ló tún jáde pé advice to withdraw o, advice to withdraw o. Ẹ̀yin tẹ́ kò sí refund o, ẹ̀yin tẹ́ sanwó pé advice to withdraw. So Lizzy kàn ń gbá. Àbí Lizzy kàn ń gbá àwọn èèyàn ní. Lizzy ń gbá àwọn èèyàn lórí social media. Àwọn èèyàn ti sanwó lọ. Àwọn èèyàn ti sanwó lọ ẹ̀yin èèyàn mi. Àwọn èèyàn ti sọ lówó Kalifonia. Ṣé bó sọ pé òun ní 100 acres fún yàn kan bẹ́ẹ̀, òun kọ́lé fún yàn kan bẹ́ẹ̀. I just wait, show us the house. At least ó yẹ kí yàn kan ti kọ́lé. Ẹnu ara ẹ̀ ló fi sọ pé Ọlọ́run ló yọ òun páwọn tètè mọ̀. Ní ìwò yìí ilẹ̀ tó ti polówó for how many years? Táwọn èèyàn ti dáwó lọ rẹpẹtẹ. Òun ló ń sọ pé Ọlọ́run yọ ẹ́. Wípé o ṣẹ̀ mú pé o tètè mọ̀ pé ìjọba ló nílẹ̀. Ó ti dá. Ṣé bá máa sọ fún èèyàn títí ẹ ti bàjẹ́. Èèyàn tó lóun bínú sí. Tí ìwọ sọ pé o fẹ́ lọ máa gbèjà, nǹkan tó dáa fún yín náà nìyẹn. Nǹkan tó dáa fún yín náà nìyẹn. Èèyàn tó ń ṣépè fún ọmọ wẹ́wẹ́. Jésù fúnra rẹ̀ gan sọ pé ẹ jẹ́ kí ọmọ wẹ́wẹ́ kí ó wá. Wípé àwọn níjọba Ọlọ́run. Jésù fúnra rẹ̀ ló sọ yẹn. Lizzy wá ń ké ìpè fún ọmọ wẹ́wẹ́ lórí social media. Ẹ̀yin wá ní ẹ fẹ́ gbèjà ẹ̀. Ẹ̀yin wá ló ń gbèjà èèyàn tó Ọlọ́run ọba ti bínú sí. Ó ṣàṣọ bẹ́ẹ̀. Èmi náà wò ó. Lizzy ò kí ń tutù báyìí. Ọmọ tó fẹ́ gbé àánú Bùsáyọ̀ tó fẹ́ gbé àánú yẹn kò gbé àánú. Mo ní kí ló ń ṣe Lizzy tí ò kí orí kí Bùsáyọ̀ fún àṣẹ. Lizzy ti sọ lẹ́nu. Lizzy ti rojọ́.
ó ti bá yára ẹ̀ jẹ́ ibi tó ti ń rojọ́ tó yẹ kó fi take note àṣẹ wọ́n gbá Lizzy ni wọ́n ta Kalifonia fún Lizzy. Lizzy ti jẹ gbèsè o ẹ̀yin oní donation ṣáà ní ṣe donation fún Lizzy báyìí Lizzy mọ̀ ti jẹ gbèsè o Lizzy ti jẹ gbèsè o ẹ̀yin èèyàn mi Ọlọ́run Lizzy ṣé Ọlọ́run àtijọ́ ló wá ń pẹ́ kó tó múyàn àbí Ọlọ́run sìnsìn ṣé Ọlọ́run àtijọ́ ló wá ń pẹ́ kó tó múyàn àbí Ọlọ́run nísinsìn Ọlọ́run mú ẹ ọ̀bí Ọlọ́run mú ẹ Mr. Lati láti lágbùbù gigolo.com kí la máa ṣe sí báyìí ẹ wo bí mo ṣe ń lanu ẹ wo bí mo ṣe ń lanu sí mi lè pàdé ẹ̀yin warriors ọ̀gá yín ti jẹ gbèsè o ọ̀gá yín ti jẹ gbèsè o ẹ̀yin warriors kí la máa ṣe sí ojú ogun tún ti yá ìyàwó òjò ló tún ìyàwó kò dẹ̀ dá kéèyàn máa fìyàn tó wà nínú pòsíṣàn yìí ṣe yẹ̀yẹ́ o Lizzy Ọlọ́run obi tó bá yí ara ẹ dé obi tó bá yí ara ẹ jẹ́ dé Ṣọlá pé obi tó bá tara ẹ jẹ́ dé wo bó ṣe ṣe láìfọ ara ẹ wo kọ́ tó sọ yí ara ẹ dì wo Ìyábọ̀ ni o Ìyábọ̀ ṣe kíní kan look at yourself now are you happy now number one o ti kọ́kọ́ jẹ gbèsè number two o tún ti bọ́ ọmọ ẹ lọ́wọ́ ta ló ṣépè fún ẹ náà Lizzy retrace your step mo ṣe sọ pé o calm you look depressed mi náà sọ pé kí ló ń ṣẹlẹ̀ sí Lizzy adébíyí pé mo rò pé ó ṣe gbogbo kinní yìí èmi rò pé adébíyí pé tó sọ pé òun fẹ́ lọ ló fi rí bẹ́yẹn ló fi ń ṣe bẹ́yẹn àṣẹ o ti sọlẹ̀ worth of millions o ti sọnù o ti wá jẹ gbèsè bọ́ǹdì ẹ̀ orí mi o ti sọ worth of millions ilẹ̀ worth of millions o ti sọnù o ti jẹ gbèsè bọ́ǹbẹ́ o wá calm ọmọ Bùsáyọ̀ tó ló máa gbé hànú ṣé ìjọba ò ti gbé wọ hànú sí wọ́n ti jẹ́ kó o ṣe gbogbo nǹkan lórí ilẹ̀ yẹn o ti kọ́lé sí o ti ṣe gbogbo ẹ̀ sí fẹ́ẹ́ ni o wá fi style sọ fáwọn èèyàn nǹkan tó náà fi yọ ẹ́ nígbà o tètè mọ̀ after 3 or 4 years kọ́ ló ti ń polówó Kalifonia wọ́n wá gbalẹ̀ òun lọ́wọ́ ẹ̀ ó wá gbé Palm Island wá ìwọ tó gbà yẹn lọ́wọ́ ẹ̀ báwo la tún ṣe máa mọ̀ pé wọ́n tún ní gba Palm Island gbogbo àwọn tó dá gbogbo àwọn tó lọ ṣàbòsí adébíyí pé ẹ̀kọ́ mansion wọ́n ti gba Kalifonia abájọ tádébíyí pé fi jápa bọ́dà láti ẹ̀yin ló kù sí gbogbo iṣẹ́ tẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe kó yanrìn tẹ́ kó cement tẹ́ kó gbogbo ẹ̀ tẹ́ kó yanrìn tẹ́ kó cement tẹ́ kó gbogbo ẹ̀ bọ́dà láti àṣedànù Ọlọ́run I cannot even believe this. I'm still like shocked. Mo ṣì wà shocked pé ẹni sùúrù. Nǹkan tó dáa fún ẹ náà. Ìwọ náà, inú ẹ máa dùn tí ò bá lọ déédéé fáwọn èèyàn.
wàá máa fi wọ́n ṣe yẹ̀yẹ́, wàá máa fi àwọn colleagues ẹ wàá máa sọ pé àwọn ní nǹkan kan wọ́n jẹ́ nǹkan kan wọ́n lè ta nǹkan kan wọ́n lè sọ kíní 1 naira di 2 naira. Gbogbo ìtọ́ náà gbogbo ẹ̀ kàn ń go from bad to worse nínú ayé ẹni Lizzy. Gbogbo ẹ̀ kàn ń go from bad to worse. Mo ṣàṣọ bẹ́ẹ̀ pé there is this calmness in you. Àṣẹ ó tún ti sọ nǹkan nù Ọlọ́run. There is this calmness in you. Àṣẹ ìjọba ti gba Kalifonia lọ́wọ́ ẹ wọn ò tètè gbà lọ́wọ́ ẹ from the beginning wọ́n jẹ́ kó ṣiṣẹ́ sí. They now collected it. Wọ́n jẹ́ kó kọ́kọ́ ṣàṣedànù. Wọ́n ní ẹ jẹ́ kó kọ́kọ́ lọ ṣàṣedànù náà Ọlọ́run. Níbi tó ti ń rojọ́ tó bá yẹ pé ò base life ẹ lórí ẹjọ́ rádaràrá tó ń rò kiri bóyá irú àṣedànù tó ṣe yìí ò ní ṣe o. Tó bá jẹ́ pé ò base life ẹ lórí ẹjọ́ òṣì tó ń rò kiri ò ní ṣàṣedànù yìí o. Ò base life ẹ ní pé ó fẹ́ máa bá tàwọn colleagues ẹ jẹ́. Níbi tó ti ń wọ́nà sí bá tèèyàn jẹ́ ṣó pàpà bá tara ẹ jẹ́ báyìí. Ṣó bá tara ẹ jẹ́ báyìí. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Lizzy, it can never get better from here. Ó máa get worse. Kì í ṣe pé o. Àṣélẹ̀ làgbo àbá o. It can never get better. It's going to keep getting worse. Ìjọ́ wo ló tó fẹ́ better fún ẹ? Is it going to happen? Until when you change your ways, you are not starting from zero. Ìwọ tó ń bú àwọn kankan. Lizzy, show us your house in Kalifonia sí báyìí. Ọlọ́run má má jẹ́ ká rí àpadàbọ̀ sábúrú o. Ọlọ́run má má jẹ́ ká gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o. Ọlọ́run má má jẹ́ ká Lizzy, show us your Kalifonia. Iṣẹ́ tún ti bọ́, o tún ti jẹ gbèsè bọ̀. Ọlọ́run, ìyá ẹ̀ lọ́nà ọ̀run máa wò pé irú ọmọ wo lélẹ̀? Irú ọmọ wo àṣedànù yìí ní ṣá ẹsẹ̀ bọ̀dàlà tí ò dá nínú ilé ẹ kò dánú ayé ẹ. Látijọ́ tó o ti mọ máa ní. Ẹsẹ̀ bọ̀dàlà tí ò dá ẹsẹ̀ òsì méjì bọ̀dàlà tí kò pa bọ̀dàlà tí kò lè rọ̀ náà lọ kò lè rógo lò. Gbogbo kíní yóò kì í ṣe ẹ́ tẹ́lẹ̀ Lizzy. Kò lè rógo lò. Ó mà ṣe o. Ọlọ́run má ṣe mí o. Àtẹ̀wé wíwí asọ̀sọ̀sọ̀. A máa sọ. Gbogbo ẹlẹ́dàá àwọn ọmọ tó ṣe pé fún yẹn. Gbogbo wọn parapọ̀. Iṣẹ́ tó ń wojú ẹ̀, iṣẹ́ tó tún jẹ́ olórí iṣẹ́ ẹ̀. Kalifonia kọ́ ló polówó fún wa. Kalifonia wọn ní kábàámọ̀, wọ́n ti kábàámọ̀. Ẹlẹ́dàá àwọn ọmọ yẹn wá jẹ́ kó wọ́n wá sọ iṣẹ́ yẹn di ẹ. Lizzy, ó tún ti bọ́ ọmọ ẹ lọ́wọ́. Abájọ Adébíyìnpé ti tètè rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ọmọ ọlọ́mọ ti jápa pápápá pé kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀. Sọ bẹ́ẹ̀ Adébíyìnpé will not just go like that. Àṣé o ti understand pé ó tún ti bọ́ ọmọ wọn lọ́wọ́. Wá ní àlèjàwọ́ 50 àlèjàwọ́ 100 ìjà yẹn ti tó náà. Àṣé o ti rí pé goddaughter ti ṣe kí ni ayé ẹ̀ ti bàjẹ́. Wọ́n ti gbalẹ̀ goddaughter, wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti sọ di aláìmọ̀ọ́ṣe, gọ́ọ̀mẹ̀ntì ti take over. Ilẹ̀ ìjọba ló ń tà. Ìwọ tó sọ pé o ti lò 20 years nínú business pé tycoon ni ẹ́. Àṣẹ ìràkùn ni ẹ́ tó ń parọ́ pé tycoon ni. Gbogbo ẹ̀ tí wá ṣe kí ni? Ó ti bàjẹ́ sí. Ọ̀rọ̀
ọ̀rọ̀ ẹ kéèyàn máa fi ṣàríkọ́gbọ́n ni báyìí kéèyàn máa fi ṣe kéèyàn máa fi sọ sórí pé ó lóbìnrin kan Ọlọ́run ṣe gbogbo ẹ̀ fún ilé ayé yìí gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún mi ò àmìyàn tó ṣẹ́ gbogbo ẹ̀ dẹ̀ bàjẹ́ lójú ẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún ní dáadáa gbogbo ẹ̀ dẹ̀ ṣe kí ni ó dẹ̀ bàjẹ́ mọ́ lójú ìwọ èèyàn gbọ́dọ̀ fi máa ṣe àríkọ́gbọ́n